Àkú ọdún o, ẹ̀yin èèyàn mi, báwo ni ọ̀dọ́ yín? Ó tiẹ̀ lè jẹ́ pé ẹ̀yin Muslim tẹ wà ń bí sẹ́ǹdì sálámì tì mí, kò sí wàhálà, aṣá ti ṣọdún ayọ̀, àbí? Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọba kó ṣe kí ni, kó ṣàánú wa, kó má fi wá ṣàwátì. Ẹ̀yin èèyàn mi, gbogbo ẹ̀dá paro báyìí. Adẹ̀kú gbogbo rògbòdìyàn Nàìjíríà. Àwọn nǹkan tó máa ń sọ fún yín pa Nàìjíríà nìyẹn. Ẹ ṣàgbọ́n nǹkan tí president yín sọ. Ẹ wo, I don't know, may God help Nigeria torí kò tiẹ̀ yé mi mọ́ nǹkan tí mo fẹ́ sọ. Moving on, ẹ̀yin èèyàn mi. Ṣọlá pé how far? Báwo ni ọdún ní side ẹ̀? Kì í ṣe pé sìn ló máa dé, ló máa sọ pé 50 cow ló pa, 100 cow ló dùbúlẹ̀, ó pa lion, ó pa elephant. Torí àárí fídíò èmi àbẹ́yìn rí fídíò lápá abẹ́yẹn àti ẹ̀ là ń dúró dé o torí ẹ̀yin lẹ́ga jù ńlẹ̀ ayé ẹ̀yin lẹ́yìn kátà wọlé ẹ̀yin tẹ́ bá lè kátà wọlé ó yẹ kẹ́ lè kẹ́ràn wọlé ló máa sọ pé lion ló pa elephant ló pa àárí nǹkan kan sìn gbogbo obìnrin la rí tán lọ sí ilé wọn tán lọ ṣe kí ni tán lọ ṣọdún bẹ́ẹ̀ àrí Mẹ́wòláká àrí kí ló ń porúkọ woman ìmọ́nímọ́ọ̀sì gbogbo èèyàn ló travel lọ lé tó dùn tó lárinrin tó ṣẹran mọ́lẹ̀ tó pẹran but ẹ̀yin on your own side àárí nǹkan kan àárí fọ́tò àárí fídíò àárí nǹkan kan èmi ò drag ẹ o ìwọ tẹ́ ìbùkún ààrẹ èmi ò drag ẹ pé nǹkan tẹ́mi tó máa wà fa wàhálà láàrin mi àtẹni pé kó wá dé kó wá máa múrọ́ bàǹtàbàǹtà kó wá máa múrọ́ burúkú ńlẹ̀ bọ́dà láti nǹkan àti ẹ̀tún rí bọ̀dà láti ná èèyàn lọ ṣé ẹ̀ ti pa bọ̀dà láti báyìí fún sálà ṣé ẹ̀ ti pa well it is well so èmi ní kí n sọ fún ẹ náà ni mo dẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń drag Queen Mother ẹ̀yin ọmọ Lizzy ẹ̀yin ọmọ ẹran tó bá ti di important matter ìyá yín máa sọnù bí ajá tó kó sómi tó bá ti di important matter that concerns the life of people the lives of people not even people this time around children ní rí àǹtí amúramáròde kẹran májèlé kò ní fẹnu sí ó máa lọ bí ọ̀rọ̀ ẹ̀ mi mọ bí ọ̀rọ̀ ẹ̀ ṣe concern àwọn tó wọnú igbó I don't know how you put yourself in that position you have no idea what those people are going through ìwọ sùn sórí bẹ́ẹ̀dì ẹ̀ ó sùn ó jí kò sí wàhálà. Now you are comparing yourself to children that are in the bush. We saw Queen Mother. I'm not even surprised. That's what she used to do, fighting for the rights of people. We saw so many celebrities kì í ṣe Queen Mother nìkan la rí. But ìgbà tó ti jẹ́ pé ogun ayé yín, ogun tó ń jà yín ní warriors Queen Mother ni. Torí ẹ̀ lẹ ṣe máa fẹnu sí. Ẹ fi voice yín, ẹ fi jà rí, ẹ fi ṣe anything rí. The only thing tẹ́ máa fi ṣe ni pé tí Ìyábọ̀ bá ti sọ̀rọ̀ báyìí ẹ máa kẹ́yìn ta ni bẹ́ẹ̀ràn tó ń sùn tí wèrè yẹn náà wọ́n máa jáde báyìí tó wọ́n máa analyse Ìyábọ̀ ló sọ ìdá àwọn ọmọ yẹn lọ ní ugbó Ìyábọ̀ ló bá ta àwọn ọmọ yẹn jẹ́ ọ̀tọ̀ nìkan tó máa wí ọ̀tọ̀ nìkan tó máa wí. This is a national crime, national matter that concerns all the parents, all the celebrities, everybody in Nigeria. Every Nigerian, both in diaspora, both in Nigeria, anywhere you are. Because the safety of children, not adults now, children, you are over there dragging Ìyábọ̀ Òjó. Ibi tí mo ti mọ̀ pé ẹ lọ́pọlọ nìyẹn àti ẹ̀yin àtàwọn tó kó yín jọ. Ẹ wà over there ẹ̀ ń drag Ìyábọ̀ Òjó. Ṣé àwọn ọmọ Ìyábọ̀ Òjó ló wà nùgbó? Torí kò yé mi, ṣé àwọn ló wà nùgbó? Ọlọ́run fún yín lọ́pọlọ. Ara nǹkan tá máa ń sọ lélẹ́yìí. Because you people don't think, you just want to fight Queen Mother because you feel like Queen Mother torí I don't know ṣé Queen Mother ló kó àwọn ọmọ yẹn ni the same way that parents àwọn ọmọ yẹn ní parents now they have parents what would they be going through this is the 13th or 14th days táwọn ọmọ yẹn ti wà nínú igbó there's nothing being done and when Queen Mother if she doesn't speak now in emasowo kò sọ̀rọ̀. She came outside to ẹ̀yin ò ní sọ̀rọ̀ ẹ̀yin ò ní rú ẹ̀dẹ̀ ní jẹ́kẹ́lẹ́ rú. She came outside to address like government bí a ti gbogbo wa bá pa inú pọ̀ tá a bá jọ ṣe bóyá government will ṣe kí ni they will listen because
it's uncalled for now. This thing is beyond everybody. Everybody is crying, screaming, praying, and everything. It's beyond everybody. But at the end of the day, Tinubu cannot even utter anything. The things coming out of the president's mouth is so dumb. It's so dumb. Oh, my celebration. No. First lady, nothing to write home about. What she said is, Happy Children's Day. Just imagine. These people don't care about us. And you don't see anything wrong in this flawed government. But Iyabo is trying to do the right thing. Speak for children, which you cannot do. Sholakwe, you cannot do. You cannot speak for anybody. You are just a nuisance on social media. How would you care about some children that are in the forest? You won't. You only care. You only care about yourself. That is it. When people come out to talk, tell a few differences in your side. Or don't you think bullying queen mother? Sorry, you know, gbogbo nǹkan tẹ́ ẹ jẹ́ láyé nǹkan tà yín kan tó lórí yín kan ta bọ̀bá bọ́dá láti ṣe lówó tó yàbọ̀ ni ṣe mìíràn tó yàbọ̀ ni gbogbo bí tó ti dé sẹ́yìn léde bẹ́ẹ̀ ni. You cannot put the ronú kẹ́ put differences aside wípé is for now let's talk about the children in the bush. The children in Igbo. Gbogbo nǹkan tí anything Iyabo say you want to just attack. Ibi tẹ́ ẹ ti ẹ nílò IQ bí ọ̀gá yín class captain tí ò ní IQ. Bí ọ̀gá yín. It doesn't make any sense. Ẹ jẹ́ a máa ronú. This is a very sensitive time. It's not a time to make mockery of somebody. It's not a time to drag somebody. It's a time for everybody to come together, put our differences aside, and, fight for these children. Let them come home first. And here, then we will know what. Then we will now continue. Okay, she fracas the version. Ìjà lẹ fẹ́ jà, ẹjọ́ lẹ fẹ́ rò. Kò sí wá àtọ́jọ́ tẹ́ tí ń rò gan kí lẹ rí gbà bọ̀ mi. Ìbáyé yín bàjẹ́ sí. Ṣé báyé yín bàjẹ́ sí. You have to understand that there's sometimes this is not what it's supposed to be like. Children are not supposed to be fearing for their lives. Farmers fearing for their lives. Teachers fearing for their students fearing for their lives. Come on. The celebration of Salah was so dry, so emotional. Salah with Children's Day and all that. So emotional. And all you could think of is Iyabo Shekpeteri. You know, it's saddening. Ayé yín bàjẹ́ gan o. No be play o. Ayé yín bàjẹ́ gan. Yóò wọlé tó fẹ́ gbọ́n náà. Right now, ibi tó lórí yín bá ti wà náà lẹ́yìn náà máa wà. Ibi kan náà dọ̀rọ̀ dání yín sí. It's obvious. Yóò wọlé tó fẹ́ gbọ́n. Yín tẹ́ ẹ̀ gbádùn yìí. Kí mọ̀dà sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹnu yín. Jáde bẹ̀sẹ̀ ń pọ́n balabala ẹ fẹ́ wá gbèjà Lizzy. Ṣé àtọ́jọ́ tẹ tí ń gbèjà ẹ̀ ṣáyé ẹ̀ ta sọ́sán ni? Tọ́jọ́ tẹ tí ń gbèjà ẹ̀ ṣáyé ẹ̀ ta sọ́sán ni? Wá sọ gbogbo nǹkan di fracas. Ọ̀dẹ̀ yẹn kan sí ibi kan tí mò ń sọ fún blogger yẹn jọ yẹn ni. I was telling this blogger pé ẹ má bully àwọn ọmọ láti ẹni ẹ fẹ́ finish àwọn ọmọ yẹn ni. Pé ẹ jọ̀ọ́ inú Lizzy máa dùn ni àwọn ọmọ wà nùgbó Lizzy ń fi rẹ̀ compare àwọn ọmọ tó wà nùgbó children ló wà nùgbó pupil náà lọ kó school pupil olóṣì ń sọ pé wọ́n slay ní ọrùn òun náà
Lizzy jẹ́ kó fọ̀ bẹ́ sí ẹ lọ́rùn ká wo bó ṣe fẹ́ rí náà. Pupil wọ́n ní àwọn tó tẹ̀ tún lọ negotiate gan wọ́n tún pa wọ́n. I don't think these people are ready to release those children. Every day, security, safety. Wọ́n ní Tinubu tó fẹ́ yáwó wọn ò fún. Kọ́ má fún ní anything mọ́. Wọ́n kàn kówó yẹn jẹ ni wọn ò fi ṣe nǹkan kan. It's high time something has to be done. It's not about Iyabo. It's not about Iyabo àti Lizzy àbí Fọlá. Ìmọ̀ èèyàn tó yẹ pé torí okó ó bá yá ara ẹ̀ jẹ́ torí okó. When women are making things, they are doing things, big things. Wọ́n sọ̀rọ̀ ẹ̀ di aláìlógo mọ́ torí okó. Okó náà wo bó ṣe rí. Okó nǹkan ò bẹ́ẹ̀ lára mu. Bó ṣe di dàkúdà tó ń jẹrà láàyè tó ti ń dẹ́tẹ̀ lọ́jọ́ ayé ẹ̀ ò tí kú ó ti ń dẹ́tẹ̀. Gbọ́rùn ti bàjẹ́, ojú ti bàjẹ́. You don't like children. I swear. Mo máa ń sọ fún yín Lizzy ò like ọmọdé. Gbogbo àwọn ọmọ láti tó ń ya fọ́tò tó ń ya fọ́tò yẹn. Gbogbo àwọn yẹn they play. Ẹ rò pé ó like wọn ni. Ṣé ẹ rò pé ó like àwọn ọmọ yẹn ni? Ó fẹ́ pẹ́pẹ́ ni. Ó máa fẹ́ pẹ́pẹ́ ni. Ó fi wọ́n pẹ́pẹ́ ni. Mi ì mọ àwọn tó ń pẹ́pẹ́. Ṣé Fọlá ò ti yànda ẹ̀ fún ẹni? Gbàtí láti ó jẹ́ nǹkan kan mọ́. Kọ́ ni Fọlá yànda ẹ̀ fún ẹni. Gbàtí láti di aṣálẹ̀. Ó rí pé Fọlá ṣe kí ni? Ó drink water drop cup. Trash Fọlá ló gbé sílé. Kò sí nǹkan tó lè sọ. Àjẹkù Fọlá tí Fọlá ti jẹ tí ó jẹ mọ́. Ó rí bí Fọlá ṣe discard láti bí pé is a used tissue tó fi nù dì. Ó rí bó ṣe tọ́ọ̀sì ẹ̀sẹ̀ ìwọ. Wọ́n ti jẹran tó ń ké egun wọ́n jù fàájà. Ajá ní ẹ̀nà egun. Jẹkújẹ ló wọ́n máa jẹ kiri náà Ṣọlá pé. Ó wá rí bó ṣe rí tó wá sínwín lórí scrap. Ó sínwín lórí scrap. Ẹ̀yin tẹ́ gbádùn ayé. Ẹ̀yin tẹ́ gbádùn ayé. Kí wọ́n dá lẹ́ni voice ẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà nígbó. Ẹ̀ ń pariwo. Ìyàbọ̀ ló kó wọn. Ìyàbọ̀ ló ṣe kinní kan. Mohbad nǹkan. Kí ló ń sọ kí lẹ́yìn? Ẹ bá ní evidence bí Ìyàbọ̀ ló pa Mohbad. Ẹ lọ ilé ẹjọ́. No be church ọjọ́. Torí mi ìmọ̀ àwọn tẹ máa ń rò pé ẹ̀ ń bá sọ̀rọ̀. Ṣé rò pé àlọ́pọlọ bíi ti yín? Ìyàbọ̀ ló bà justice for Mohbad jẹ́. Ṣé àdáwó fún justice for Mohbad ni? Àwọn tá a dáwó fún kí náà fi sán lé ní vacation ọ̀n lọ. Wọ́n kó gbogbo ẹ̀jẹ̀ tán ni. Ṣé àdáwó fún justice for Mohbad? Ìbéèrè ò ṣáà fàjà. Ẹjọ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Ìyàbọ̀ bà justice for Mohbad jẹ́. Báwo ló ṣe bàjẹ́? Ṣùgbọ́n ní ká dáwó ẹ fẹ́ gba sáà. Ká dáwọ́ ẹ fẹ́ ṣe autopsy. Gbogbo ẹ̀kọ́ ládàá ni. Gbogbo ẹ̀kọ́ ládàá ni. Àbí Ìyàbọ̀ wà nínú group yín. Ẹ gbowó tán gbogbo yín ṣe àpapín. Ẹ mọ̀ pé kò sí nǹkan kan ẹ wá tún padà wá dá lé Ìyàbọ̀ lórí mi mọ́ ohun tí Ìyàbọ̀ ń bẹ. Àbẹ́ ẹ gba sáà. Ẹ gbé oríṣiríṣi lọ́yà ẹ gba sáà ẹ gba gbogbo ẹ̀ still náà. Ìbò lè ní gbogbo yín ó lè gbé àtẹ̀yìn àti sáàyìn àti gbogbo ẹ̀ náà ó lè gbé ó lè gbà ní ọ̀dẹ̀ yẹn wá ń jáde Ìyàbọ̀ ṣe kíní kan Ìyàbọ̀ ṣe kíní ẹ kó ṣì use your platform your voice for something other than yourself. Ṣọlá pé use your platform for something kó tẹ̀ jẹ́ nǹkan ẹyọ kan lé ayé kó má máa jà kókó láti. For something that is not selfish, a selfless heart. Ó máa ń ṣọ̀kẹ́ bí pẹ̀lú gbogbo nǹkan tó sọ nípa Ìyàbọ̀ mo rí pò olùkọ́ tó ń sọ̀rọ̀ ṣé wọ́n parọ́ mọ́ ni ṣé wọ́n ṣe kinní kan mọ́ ni ẹ jẹ́ ẹ sọ kinní kan fún yín ọ̀tọ̀ nìkan tẹ̀yìn rí ọ̀tọ̀ nìkan tó wà rí ìyàtọ̀ tó wà ń bẹ ni sórí nǹkan táwa rí lọ́wọ́lọ́wọ́ yẹn sí pé Queen Mother stand for people
She used her platform to help, to promote, to exonerate people. And you know the book ẹ̀yin ìjà ogun lẹ́wà jàlẹ̀ ayé yín, to bully people, to shape for children. So nǹkan táwa rí nìyẹn, ṣó ti yẹ táwa fi mọ̀ pé àpín mọ́dà àná èèyàn ni bọ̀ ẹ̀yin ò lè rí yẹn láyé láyé bó ṣe rí nìyẹn, ẹ̀yin ò lè rí yẹn láyé láyé torí your heart is full of evil and wickedness and everything. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ṣọlá pé Ọlọ́run ogun tó ń jà mo tún ṣe máa jà wọ mi ò gbàdúrà kó tán lára ẹ o bó ṣe máa jà wọ next year ni ìwọ next year ìwọ àti warriors ẹ tún ṣì máa ké ẹ má wọrí ẹ jókòó lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. She's being recognized. Nobody recognize you ṣọlá pé Ìyábọ̀ is being recognized but ta ló recognize wọn. It is well.